Ẹ kú ojúmọ́, ẹ káàárọ̀, ẹ kú ìyálẹ̀ta, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ káalẹ́. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé o. Gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun àti ọmọ Yorùbá tó wà ní ìgbèrí ọ̀sà. Wọ́n ní àdá ìrókò á má bọ̀ wálé, idà ìrókò á má bọ̀ wálé. Wọ́n ní bálápá ń dẹ̀dẹ̀ bá ròkun bọ́rọ̀ sà, ilé ní fàbọ̀ sí o. Ẹ ní gbé sájò o, ẹ gbájò sí rere, ẹ délé láyọ̀ o, àmín. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wá nǹkan kan fìdí yín lé tàbí kẹ́ fìdí yín lé nǹkan. Ẹ jẹ́ àjọ kẹ́kọ̀ọ́ lára sáyẹ́ǹsì àwọn bàbá wa yìí ká fi ṣàgbéjì ara. Ọlọ́run má ṣe wá ní apàtẹ́mátà tí jèrè tìjú. Bó bá gbọ́jà mílíọ̀nù kan kalẹ̀ tó pa dọ́là ẹyọ kan tó fi lọlé, kì í ṣe ohun tó dáa. Má ṣàwọn ara rẹ. Pèrò sọ́kọ̀, pèrò sọ́kọ̀ lọkọ̀ fi kún. Tó bá pèrò sọ́kọ̀ ọkọ̀ rí ò lè kún. Ṣùgbọ́n pèrò sọ́kọ̀ lọ́nà tó dáa ni o. Ọyẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Ẹ jẹ́ àjọ kẹ́kọ̀ọ́ yìí. Ewé kan bẹ àwọn bàbá wa ń pè ní ewé ahóyọyọ. Wọ́n ń wí pé mo jáwé ahóyọyọ, èrò lẹ́yìn mi. Ewé ahóyọyọ. Ẹlẹ́lẹ́ẹ̀kejì, ewé adúróṣùṣù. Adúróṣùṣù kì í dúró lóhùn nìkan. Adúróṣùṣù ìṣùjọba yìí ni. Orí ẹranko kan bẹ wọ́n pè ní ọ̀fàfà. Àwọn mìíràn máa pè ní ọ̀wàwà. Ọ̀fàfà, ọ̀wàwà, ọ̀nà méjì tí wọ́n gbà pè nù. Ẹ má bínú sí ohùn mi o. Àròyé lọ́pọ̀ o. Orí ẹran ọ̀fàfà yìí, tẹ́ bá ti mú ewé méjèèjì yìí, ewé ahóyọyọ, kódà àwọn alòmíràn máa pè ní ewé ahóyaya. Ṣé ń gbọ́ báyìí? Ewé ahóyọyọ. Ó dínú àgbàdá. Ẹ lọ já, ó dínú àgbàdá. Kódà àwọn ẹlòmíràn tó máa ṣe, wọ́n mú ewé yìí, wọ́n sokùn mọ́. Bí wọ́n bá ti já, wọ́n máa wọ̀ káàkiri, wọ́n máa wọ̀ káàkiri kó tó di pé wọ́n lò. Ṣùgbọ́n má jẹ́ mú eléyìí ọ̀lọ́bẹ̀. Ẹja ẹgbẹ́jù ságbádá. Ewé adúróṣùṣù ẹja ẹkọjù ságbádá pẹ̀lú odidi atare kan. Ẹlòmíì lè béèrè pé atare àjà ni àbá atare ńlá. Atare ńlá. Atare àjà kì í ju kékeré báyìí lọ, ṣùgbọ́n atare ńlá òun tóbi. Ìyàtọ̀ tó wà ní méjèèjì nìyẹn. Ẹ ti jó tán. Ẹ rọra kó ẹbu yìí sẹ́gbẹ́ kan. Ṣé rí ẹbu yìí? Ẹ dá méjì. Ẹ wá lọ ra àgbọn tó lómi inú tó tóbi dáadáa. Ẹ lu ojú àgbọn yìí lọ́nà kan. Ṣé àpé ojú mẹ́ta làgbọn ní? Kò séyìí tó fi ríran nu mẹ́tẹ̀ẹ̀ta. Ayé tí wọ́n ò ní rí bẹ́ẹ̀ o. Ẹ rọra lu ojú àgbọn yẹn ẹyọ kan. Ẹ bá ti wá lu, ẹbu tẹ́ dá méjì yìí, ẹ rọ ọ̀kan sí. Ẹ ti rọ́ sí. Ẹ fi lẹ́m̀bẹ́. Àgbọn kejì, ẹ lu ojú òun náà, ẹ rọ ìdákejì sí. Bẹ́ẹ̀ ṣe wá rọ sí tán, ẹ wá mú iyọ̀. Iyọ̀ ẹ rọ sí kìíní, iyọ̀ ẹ rọ sí kejì. Ẹ wá nǹkan kan, ẹ fi dì í lójú. Òwú dúdú, òwú funfun. Bẹ́ẹ̀ ti ṣe tán yìí o. Ẹ má jẹ́ kíṣẹ́ yọ ọ̀kan lẹ̀ o. Ó ti dògún o. Ẹ dì í lówú dúdú òwú funfun. Òwú dúdú òwú funfun. Ẹ gbẹ́lẹ̀ láàrin ìsọ̀ yín. Àárín ìsọ̀ yín tẹ gbẹ́lẹ̀ sí yìí. Ẹ ti gbẹ́ òjì. Ẹ bomi wọ́nú rẹ̀. Kẹ wá mú iyọ̀. Kẹ fi wọ́n gbogbo inú
kòtò tẹ́gbẹ́ yìí èyí tẹ́ ti dì lóhùn dúdú òfúnfun ẹ gbé bọnú ẹ ṣàdúrà sí ẹ wá yàpẹ̀bó ẹ lẹ kàró mọ́ kàró kí là ń pè làwọn Benin pè ní kàró àwọn French country tiles làwọn French country pè ní kàró ẹ lẹ́ ẹ̀rí kejì náà ẹ má jó wọn kanlẹ̀ ẹ sùn kọ́ ẹ lè wá ibi igun kan nínú ṣọ́ọ̀bù yín kídìrì ọ̀sán tó máa ẹ lè wá ń gùn kan kẹ́ lọ fi kàlẹ́ndà di ọmọ ìyá mi jókòó ka ṣọ́ọ̀bù rẹ alájẹ tí ọ máa wá wọ́n máa wá ẹ̀mí ìgbàgbọ́ lóògùn ọlọ́run sì fi àlùbáríkà sí orúkọ mi ní Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà tẹ́nìkan bá ní ọmọ ọ̀dọ̀ àgbà lòun tẹ́ bá ti gbọ́ Lukman ọmọ Àyádáre ẹnìkan ò lóhùn mi lẹ́nu o èmi tí mo lóhùn mi èmi ni mò ń fèdè fọ̀ yìí Ìkòròdú ni mò ń gbé wọ mọ́tò láti Ìkòròdú garage oníwò lọ báyé kù bọ́ọ̀lẹ̀ ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà ọgbọ́ dáadáa láti Ìkòròdú garage wọ mọ́tò kò níwò lọ báyé kù kọ bọ́ọ̀lẹ̀ ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà ọ̀tán ní Kútọ̀nù ń bí tó bá jẹ́ pé látàjà sẹ́lu tí ń bọ̀ wọ mọ́tò tọpá kò ní ẹjọ́ o dé gàkànnì wo ti bọ́ọ̀lẹ̀ níbi tí Túndé ti ń ta mọ́tò ọba bọ́ọ̀lẹ̀ níbi tí ti ń ta mọ́tò ọ̀nà méjì ni ibi tí ti ń ṣèwé mọ́tò ọ̀tọ̀ ibi tí ti ń ta mọ́tò ọ̀tọ̀ bọ́ọ̀lẹ̀ níbi iwájú ibi tí ti ń ta mọ́tò pàfẹ́ kan jáde wá lára ibi tí ti ń ta mọ́tò yìí gbàbẹ̀ lọ rìn bí ẹsẹ̀ bàtà méje primaire fún àdúràtì ìyà síbẹ̀ ìyànà àkọ́kọ́ lápá ọ̀tún ní jẹ́bẹ̀ ìyà síbẹ̀ bó ṣe yàtọ̀ síbẹ̀ pẹ́pẹ́ ọ máa wo ìtaàṣì kan lọ́ọ̀kan ọ̀ṣì ẹ̀ ní jẹ́ ìtaàṣì máa rìn lọ bí ìgbà tó ń lo ara ìtaàṣì yìí ó rí yànà kan tó ti yà sí agóṣì tó yà sí ọ̀rá gbé ẹsẹ̀ bàtà márùn ó rí ọkọ̀ pupa kan lẹ́nu géètì kan báyìí ẹnu géètì mi lọ́wọ́ àwọn ìyà síbẹ̀ fúláàtì tó wà nísàlẹ̀ èmi nìkan mo lu kọ́mpáǹdì yẹn bọ́ọ̀ bá mi ọba àwọn èèyàn ń bẹ mo wà ń bì fún gbogbo ọ̀sẹ̀ yìí ṣùgbọ́n tí bá ti ń dijọ́ Sunday Dimash sí lẹ́ǹdì sí máàdì mo lè ti kúrò ní orílẹ̀-èdè Benin ọjọ́ Sunday ẹ má wá o ọjọ́ Monday ẹ má wá o màá ti kúrò lórílẹ̀-èdè Benin ṣùgbọ́n àyè wà báyìí dijọ́ Sàmìdì ṣe ti gbọ́ báyìí ẹ mọ̀ pé ní oṣù kejìlá la wà yìí so mo wà ń bí títí dijọ́ Sàmìdì tó bá ti dijọ́ Dimash lẹ́ndì màdì so mẹ́kìrìdì ṣùwèdì tùwèdì ẹ má wà so ti yé báyìí tí ń bọ̀ wá ẹ má wà ọdún ń bọ̀ àti wọnú ọdún jókòó kó ronú ara rẹ wò èmi ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà jókòó kó wá nǹkan fìdílé rorí kí ló ti gbé ṣe ọwọ́ à ń lo òyìnbó látijọ́ yìí ọ̀ọ́ralẹ̀ ọ̀ọ́kọ́lé ọtí ló ń mú kiri ọkùnrin ló ń kó kiri àti ó ti yẹ kẹ́ gbalé ọkọ lọ wọ́n ń bu yín ládùúgbò òpònú rẹ̀ ò sì ronú oníhun tó wọlé ẹnu ni kó lè fẹnu ẹ sọ oríire ò pé àwọn ọkùnrin tó gbójúlé wọn ń lo ọṣẹ ìjà wọn ń fi ọpá ronú rẹ ni tó bá lo àgbo alẹ ń wo bí tí ó bá gbọ́ṣẹ́ rẹ̀ wò wọ́n fi gbọ́ṣẹ́ ara wọn wò ní lórí ẹ̀ wò sense ọmọ tí ò tọ́ ń kọ́lé ọmọ tí ò tọ́ wọ́n ń rọkọ̀ wọ́n ń gbé rere ṣe má ṣàrí ẹ̀jẹ̀ o rí ọwọ́ ni ọ̀sá o rí ọwọ́ kí lè rí ọwọ́ wá ṣẹ̀ṣẹ̀ sáré ọwọ́ má sáré ẹ̀jẹ̀ wá iṣẹ́ ṣe oògùn owó ò sí o oògùn iṣẹ́ ló wà
wá iṣẹ́ ṣe kó jókòó ti iṣẹ́ rẹ̀. Àwọn èèyàn mọ̀ ọmọọṣẹ́ rẹ̀ wọ́n rajà lọ́dọ̀ rẹ̀. O ò ṣiṣẹ́ òrojọ́ ẹ lọ́jọ́ ọ̀ ń wádìí onídìí káàkiri bó o ṣe ń wádìí onídìí àwọn kan wà lẹ́yìn rẹ̀ wọ́n ń wo tiẹ̀ náà. A máa ṣe é ládùúgbò àpọ́lọ́hún jẹ́ mi ìwọ ogun ni ọ̀rọ̀ Ọlọ́run ò rí bẹ́ẹ̀ o. Àwọn adìẹ tí wọ́n pa ní December wọn ò mọ̀ o, wọn ò mọ̀ pé kó ọkà wọn o. Ọlọ́run máa fi kú tọ́yàwó pa báyìí ni o. Tí fáìlì ẹ̀dá bá ti tó tó bá ti lo dátà rẹ tán bí wọ́n kọ kádàrá rẹ sí tó bá ti lo dátà rẹ tán tánú àṣàrà ìlú ó mú ọ lọ ni. Bí táìmù ẹ̀dá bá ti tó lókè pẹ̀ yóò lọ ni o. Sense kọmọ ohun tó ń ṣe. Tó bá ti ń ṣiṣẹ́ kàbọ̀ ti pẹ́ tíṣẹ́ yẹn ò bá tà mọ́ wá iṣẹ́ míì tó tó rọ̀ mọ́ ṣẹ̀dá rẹ̀ kó ṣe. Àti wá ń ṣiṣẹ́ yìí ó ti pẹ́ kódà òun ò tiẹ̀ tà mọ́ òun ò tiẹ̀ mọ́ ohun tọ́kọ àwọn tí ẹjọ́ wà láyìíká wọn ó lè jẹ́ pé àwọn eléré ẹ̀jẹ̀ ni wọ́n ti sáré tó ju tiẹ̀ lọ. Fi ṣọ́ọ̀bù yẹn lẹ́gbàá mi ó rì sí i. Tọ́ ẹ mú nọ́mbà yìí ọ̀dọ̀ +234 80 32 98 32 98 +234 80 32 98 32 98. Èyí tí mo wí yìí tó bá ti pè é tí ò lọ mi ò sí Nàìjíríà ni pé WhatsApp ẹ̀ wọ́n dọ̀ lóhùn. Yẹn fún ọlọ́kàn sí +234 81 33 155 111 +234 81 33 155 111. Yẹn fún nọ́mbà abẹ̀nà méjì +229 54 65 1928 +229 54 65 1928 gbà kan sí +229 54 65 1929 +229 54 65 1929. Yóò yẹ gbogbo wa kò ní yé ẹ lẹ. Ìbéèrè lórí gbogbo àwọn ètò tá a ti ṣe kọjá bá lórí ọ́díò fídíò ni bóyá o fẹ́ máa béèrè àlàyé lórí àwọn iṣẹ́ tó wà ńbẹ̀ mo ní private group lọ́tọ̀. Private group yìí àǹfààní rẹ̀ ó béèrè àlá rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀sánwó kò sí mẹ́pọ̀ wá múyọ̀ wá ní tó bá jẹ má lára rẹ̀ àwọ̀ sọ fún ọ gẹ́lẹ́ kò ní ìdí kó yọjú sí mi tí wọ́n gọ́ sí mọ̀ pé òótọ́ ni wọ́n sọ fún mi yìí. Gbádùn mi tó bá fẹ́ máa béèrè lórí iṣẹ́ tá a ti fi ilẹ̀ látọjọ́ tó ti pẹ́ àbíṣẹ́ mi ta àti ìfi ilẹ̀ ọ̀fẹ́ ni owó ló fi wọbẹ̀ o 5,000 ni ọmọ wa san 5,000 lóṣooṣù bẹ́ẹ̀ ni ṣé tó bá ra dátà ò nílò tán tó bá lò tán ò ní rà mí wèrè ló pe ìbò bó ṣe jẹ́nu oògùn tá a bá fowó ṣe ẹ̀yìn àrò ní gbé ẹnìkan ò lè lò mí pa bí wọn bá jókòó kalẹ̀ rẹ̀ tó ń pe nọ́mbà tó lé mi ọmọ àdán olóhùn tó bá sanwó wọbẹ̀ ọmọ rírì ibẹ̀ bí yẹn ṣe jẹ́ nìyẹn. Tó bá ti sanwó yìí má pè mí fún béèrè kankan ìbéèrè tó lè béèrè wà o. Ẹ dákun tí ẹ bá fẹ́ béèrè nípa àkọsẹ̀jáyé rẹ̀ ẹjọ́ sẹ́ iṣẹ́ báyìí tí ẹ bá fẹ́ ṣe é yọ náwó téèlò àwọn béèrè tó wà fún un àbí ọba béèrè àdírẹ́sì àyè wà fún yín gbọ́pọ̀ máa béèrè pé ẹ ṣẹ́ báyìí ẹ ta bá jó tán ṣé bá kan ìnídọ̀ lóhùn bó ti jẹ́ mo wíwùn ìyẹn bẹ́ẹ̀. Public group tó wà 23 ni 23 nìyẹn mo ní olómi tútù ọba ìràwọ̀ 12 life spiritual solution 11 ẹ̀rí eléyìí wà fún ọjọ́mọ ẹgbẹ́ gbogbo àwọn fídíò tá a ti ṣe látọjọ́ tó ti pẹ́ ẹ máa jàǹfààní ẹ̀ àwọn àǹfààní kéékèèké kan náà wà èèyàn máa jẹ́ tó yọ̀yẹ̀ wá o kò ní yé ẹ lẹ́ mo tá a fẹ́ ọlọ́run ó ṣe é èyí tá a fẹ́ ọlọ́run yóò bá wa lè jìnnà yọ̀yẹ̀ wá o ọ̀rọ̀ lọ́gbọ́ yìí o fídíò yìí ti dọ́wọ́ rẹ̀ má dè mọ́lẹ̀ tó o bá lè ṣe àrẹ̀ fáwọn ẹbí rẹ̀ gbogbo ẹni ọba ṣe
àdúrà ni wọ́n ṣe fún ọ. ìfi ètò yìí lẹ̀ torí kò lè bẹ̀mí iṣẹ́ relief lọ́wọ́ fún orúkọ ọmọ bá máa sáré kiri ọmọ àtọ̀pọ̀ ọlọ́bì kan gbẹ́kúgbé kan wọ́n gbélé ọ lọ́wọ́ òun ni mo kà fún ọ yìí ọ̀gbọ́n mo ṣe wí orí ọ̀fàfà ọ̀fàfà yìí ni wọ́n ń pè ní ọ̀wàwà orúkọ méjì tí í jẹ́nu ọ̀wàwà tàbí ọ̀fàfà ìwé àdúróṣùṣù ìwé àhóyọyọ òdìdí àtàrí ọ̀tán òun lójò ọba ti rọ́ sí ó lu ojú àgbọn kan ọ̀rọ̀ sí ó mú iyọ̀ ọ̀rọ̀ sí ó di lówó dúdú ó funfun ọ̀gbẹ́lẹ̀ ó fi yọ̀ wọn ọba filẹ̀ ó kọ́kọ́ bomi wọn ó buyọ̀ wọn ọba ti buyọ̀ wọn ó gbé sí ó ṣàdúrà sí ọ̀rọ̀ yẹ̀pẹ̀ bó ọ̀lẹ̀ ní kàró yìí làwọn ń pè ní táìsì ní Nàìjíríà ọmọ Ìṣẹ́yìn ni mi o ní agboolé alùbàtà nílùú Ìṣẹ́yìn àjẹwà o kò ní yẹ ẹ lẹ méjì rẹ ló ṣe o sọ̀rọ̀ pé mo lọ́ọ́ da ẹbu yìí méjì tọ́ba ti ṣèkejì náà bẹ́ẹ̀ ìdí rẹ̀ ògbódò kanlẹ̀ òun ó sòkọ́ ẹnu ọ̀nà ṣọ́ọ̀bù rẹ tàbí ìgúnnú ṣọ́ọ̀bù rẹ yọ̀yọ̀ wa kò ní yẹ lẹ ọ̀nà ọ̀yàbò ọ̀nlọ́lé ọdún ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ìwọ̀n bá $1,000 tó jẹ lérè jẹ́rìí o pé o àwọn tí wọ́n ń pè ní Nàìjíríà ògùn ni wọ́n olóògùn ọ̀fọ̀ṣẹ́ lọ́pọ̀ náà àwọn tí ń pè yín ẹ mọ̀rú kọ́ọ̀lù tẹ́ ẹ máa gbé ọ̀ǹtá bá fẹ́ ìbò òǹkólẹ́kì àwọn kan pé ọ sẹ́ndì owó èrírí ó pè ó dàbọ̀ ire.